Gbogbo ilé àgbo túdè lélẹ́yìí. Àgbo túdè la fẹ́ fi ewé àkókò yìí fi júwe fún yín. Àgbo túdè tí ẹ máa fi bọ́ lọ́wọ́ ayé, tí ẹ máa ṣe ní àgbo, tí ẹ máa ra ọtí sórí ẹ̀. Gbogbo ilé kò ní bàjẹ́. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ẹ bá mi subscribe, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi like, ẹ bá mi like, ẹ bá mi follow. Ẹ̀yin àgbàlagbà kò ní bàjẹ́ fún wa. Eléyìí ni à ń pè ní ewé àkókò. Ẹ bá rí ewé àkókò. Ẹ wò ó dáadáa. Ewé àkókò. Òun leléyìí. Ewé àkókò ni. Kò ní bàjẹ́ fún wa o. Ojú ò ní tì wá láṣẹ Elédùmarè. Báwo la ṣe ń lò ó? Ẹ bá mi wá egbò ẹ̀. Ẹ bá mi wá root ẹ̀. Ẹ bá mi lọ ra 2.5 litre top 2.5 litre yẹn. Ẹ bá mi rà kẹ́ẹ̀gì kékeré. Ẹ ti rà. Ẹ bá ti wá egbò ẹ̀. Ẹ bá mi wá odidi atare kan. Ẹ bá mi yín gbogbo ọmọ inú ẹ̀ àti epo ẹ̀. Ẹ kó sísàlẹ̀. Ẹ bá mi wá ojú olóńgbò. Ẹ jẹ́ kó pọ̀ díẹ̀. Ẹ dà á sí lórí. Egbò túdè. Ẹ bá mi kó sí lórí. Ẹ ti bá mi wá egbò túdè. Ẹ bá mi wá ọ̀pọ̀lọ́ ààyè kan. Ọ̀pọ̀lọ́ ààyè kan. Ẹ bá mi ṣe. Ó ní bá ṣe máa ń ṣe. Ẹ bá ti fún díẹ̀. Ẹ da orí ẹ̀ kodò. Ẹ máa fún títí ẹnu yẹn á fi wọnú lítà yẹn. Kàbí kẹ́ ẹ wá àwọn ike tó ní ìdérí ńlá. Tẹ́ ẹ mọ̀ pé ẹ lè kó àgbo yìí sínú ẹ̀. Ẹ lè fi sínú ẹ̀. A tún máa ń ṣe bẹ́ẹ̀. Ẹ lè kó sínú ẹ̀. Kẹ́ ẹ fi ọ̀pọ̀lọ́ sí. Egbò yìí. Egbò tí àkókò. Òun lẹ máa ń kó sí ní last. Egbò àkókò. Òun lẹ máa kó sí last. Ẹ wá lọ wá ògógóró tó dáa. Kàbí ṣìnáàpù tẹ́ ẹ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ sí. Ṣìnáàpù tẹ́ ẹ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ sí. Àgbo túdè ni o. Táyé bá dèèyàn á tú yín. Ẹ bá mi wá. Ẹ bá mi dà á sí. Tí ẹ bá dà á sí, ó di dògùn. Ẹ fi lé ọjọ́ mẹ́ta. Ẹ máa bu gíláàsì kan mu láàárọ̀. Mi ní parọ́ fún yín. Àwọn àlá tẹ́ ẹ bá máa lá nígbà tí ẹ bá ń lo iṣẹ́ yìí, ẹ wá ròyìn. Kò ní bàjẹ́ fún yín. Lágbẹ́ Elédùà. Orúkọ mi ò yí padà. Ewé ò lópin ẹni mọ̀ yóò mọ̀ yìí. Àwọn tó fẹ́ pè mí, àwọn tó ń pè mí lọ́tùn, pè mí lósì. Àwọn tó tún sọ pé, tó ń comment pé bàbá mi, send me your number. Ẹ fi nọ́mbà yẹn ránṣẹ́. Nọ́mbà mi leléyìí. 08104734120. WhatsApp nọ́mbà mi ni. Èkejì leléyìí. 09123643152. Kò ní bàjẹ́ o. Orúkọ mi ò yí padà. Ewé ò lópin ẹni mọ̀ yóò mọ̀ yìí.